ojúmọ́ ayọ̀ ló mọ́ Elédùmarè ó fọjọ́ òní pa wá lẹ́kún. Jíjí tí mo jí lówùúrọ̀ yìí orin ọpẹ́ ń ló bọ́ sí mi lẹ́nu. Àwọn ènìyàn kan wá ń bi mí léèrè wípé kí ló dé, mo ní nítorí ọ̀gá mi pàtàkì Dr. Ṣọ́lájà, àwọn ni wọ́n ń ṣọjọ́ ìbí. Ẹ bá mi ṣàdúrà kò wọ́n kí wọ́n ó pẹ́ láyé, kí wọ́n ó tún rí mọ̀ nílò gbà. Dr. Ṣọ́lájà, ẹ̀yin lọmọ Ìjẹ̀bú Òkun wá, ọmọ wa adákun mẹ́kùn, òní ti yẹ yín o, lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Báyé bá wá ń jáyé, bó ti wù kórílẹ̀-èdè yóò le tó, aburú ò ní kàn yín, kò sì ní kọ ẹnìkọ̀ọ̀kan wa, ẹ ò ní mọ̀ bànújẹ́, lágbára lọ́wọ́ Olúwa wọn ò ní fi yín ṣàwátì. Dr. Ṣọ́lájà, mo kí yín dénú, mo kí yín gidigidi, torí ẹni bá ṣe ohun tó dára ó yẹ ká gbérú wọn lárugẹ ní. Béèyàn kan bá hùwà ẹ̀tọ́ ó yẹ ká ṣerú wọn ní dànsákì. Bá a bá polongo iṣẹ́ rere rú wọn fáyé, tá a pọ̀lọ̀pọ̀, tá a tún ṣe rákàdédè láláúsá, tá a ṣe wọ́n ní baba rere, bàbá sàlédè títí wa, tá a fi gbé wọn lárugẹ, dájúdájú wọn a tún máa múra síṣẹ́ rere ní í ṣe. Dr. Ṣọ́lájà, ẹ ò ní tí, ẹ ò ní tẹ́, ọmọ aráyé ò ní gba fújà lọ́wọ́ ẹ̀yin, tọmọtaya yín ò ní dòkú. Gbogbo ẹni tó bá mọ́dénú pátá kẹ́ ẹ bá mi ṣàmì ẹ̀. Ibo wá nílé ọ̀gá mi pàtàkì Dr. Ṣọ́lájà, Ìjẹ̀bú ni, ẹ̀yin lọmọ ọwọ́ adákun mẹ́kùn, ọmọ gbàgbà tí gba láì lára, ó gbàṣọ dẹ̀kẹ́ tọmọtọmọ. Ẹ̀yin lọmọ abínú tẹ kìrìjì mọ́lẹ̀, ọmọ abínú tẹ kìrìjì mọ́lẹ̀, ọmọ efiyin lẹ́sì, ọmọ ẹkùn ògòjì, ọmọ akénígbókẹ́rù ó balá ọ̀nà, ọmọ àjànà olúgbẹ̀rẹ̀lú, ọmọ bárìn ilẹ̀ mìtìtì, ọ̀kan bìtì lásà, ọ̀ṣọ́ ọmọ jagun bí ẹrú, ọmọ aṣòrókòdó gàdà, ọmọ oko kìrìjànà, oko tàlárẹ̀ mọ́tẹ̀. Ẹ ti ṣọdún èyí náà o, lágbára Olúwa ẹ ṣe míì tọmọtọmọ. Àyíbámọ̀ wọn lè béèrè wípé ta ló kọrin ewì sétí ẹ̀yin? Èmi ni. Délé lorúkọ tèmi ń jẹ́, Báńkọ́lé lorúkọ bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ wọn nígbẹ̀sàmàlé, ọmọ abágúnjẹbọ má bàa rọrùn, ọmọ bá òrígún a ò gbọ́dọ̀ ṣẹbọ, bá àràkàlà a ò gbọ́dọ̀